àwọn fanfa tí ń ṣẹlẹ̀ lórí àwọn ohun tí ń ṣẹlẹ̀ yìí ó wù mí láti máa hádà kí n sì preamble a little preamble fún àwọn èèyàn tí wọ́n ń gbọ́ mi so láti mọ àwọn irọ́ àtàwọn allegation burúkú tí wọ́n fi ń kàn wá pàápàá jùlọ èmi látara ìṣẹ̀lẹ̀ yìí so ọ̀pọ̀lọpọ̀ wọn so wọ́n ń tàgì àwọn orúkọ kan mọ́ orúkọ mi tí ò sí lára mi tí mo dẹ̀ nílò láti clear rẹ̀ so nílò àwọn ẹ̀rí èmi kì í níjọ́ tí gbogbo ọ̀rọ̀ mọ̀rọ̀kàsí àdàbí ṣíà àbáwọn nǹkan míì láwọn oríṣiríṣi tí máa ń kọ́ sí dọ̀dọ̀át àwì dodge láàrin àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá kò sí kẹyọ kan tẹ́rì pé mo dá lẹ́mẹ̀ Ọlọ́run má jẹ́ Ọlọ́run ò ṣe mí lẹ́ni tí dá fìtínà lẹ̀ ní sì ní jẹ́ láíláí tọ́ra àwọn òbí mi ò rí bẹ́ẹ̀ so gbogbo àwọn ọ̀rọ̀ níjọ́ tí mo ti bẹ̀rẹ̀ láti máa defend àwọn láti jáde ṣé pé ń defend àwọn àfáà láyà abadan ń defend àwọn alájà àgbà à ń defend future tiwa ni torí bí tọ́lọ́run kádàrá future wa mọ́nu ibẹ̀ ń lọ́lọ́run ti sẹ́ ó gbé rírì wa tí ìmọ̀ yìí ó gbé gbábẹ́ wọn ni tó tá bá rí nǹkan kan tó bá kù díẹ̀ káàtó táwọn èèyàn ń tì mọ́ wọn tó láti ní tá a sì mọ́ ká jáde ká ṣàlàyé lórí ẹ̀ èyí láti fi ṣe intiqas ní kọ́dírì shaykhin ní mashiyakhatina al-iloriya awil-ilori yìí tó bá wọlé méjèèjì mẹ́. ana la antaqis qadra ahadin min ulaika al-afadil alladhina badhalu aqsa majhudatihim fi sabili rasmi tarikhin munawwarin li hadhihi al-balda abadan ní kọ́yìn ní kakakiri so wọ́n máa ti oríṣiríṣi mọ́ mi tẹ́sípàtì pa á máa sọ tòun ti bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ mú ni wọ́n mú èmi o lẹ́yìn ìsàdúrà fún gbogbo wọn látòrí ọ̀bá kàtàjùlọ àdábì ọba Sheikh Alimi àti Sheikh Adam àti gbogbo wọn lápapọ̀ lẹ́yìn ìsàdúrà fún wọn mi ò ever gbogbo ẹ̀rí pé mo máa ń dá sáwọn pé kí nǹkan parí lórí manasọ yìí lórí azal mọ́ọ̀kẹ́ lórí Facebook yìí ìmọ̀ dá sí kódà àwọn tí wọ́n tún jọmọ̀ yá mi pé ẹ̀ǹdẹ̀ kí ló dé tẹ̀lé sí báyìí kì í ṣe yín nìkan ní í ṣe láti fi tún ìlú ṣe láti fi tún ẹ̀sìn ṣe láti fi tún àwùjọ wa ṣe àwọn tí ò yẹ kí n pè gan ń pè wọ́n lẹ́yìn ẹ jẹ́ kí n kàn ẹja sí báyìí ẹja sọ̀kan náà ẹja sí báyìí ẹja sí kíní but still náà so tẹ́mi bá ń kọ́ṣán àwọn ọ̀dọ́ wa tala ni tí ń kọ́ṣán ọ̀dọ́ tiwọn bẹ́ẹ̀ táwọn bàbá wa bá ń jáde tí wọ́n ń kọ́ṣán wa tala ni tí ń kọ́ṣán àwọn bẹ́ẹ̀ tí bá ní ẹ má jẹ́ wàhálà òṣèlè kí tí pé kẹ́ ẹ máa fa bùkún alájà àgbà kí n dákẹ́ tí bá ní ẹjẹ́ àjọ sọ̀kan tí ìsìláàmù pè wá sí ìsìláàmù ní àgọ́ pé ní tí ìjẹ́jọ́ rẹ̀ jẹ́ wọ́n ta tọ̀ tẹ̀múyìdì tí mo fẹ́ ṣe lákọ̀ọ́kọ́ òun ni pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè mí láwọn ẹni tó tóbi nínú ọkàn mi tí wọ́n sì bàbàrà tí wọ́n sì tóbi nínú ayé pé kí n dákun kí n gbójú mi gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí wallahi débi pé àwọn kan mẹ́tẹ́ kí n jáde sí láti jọ ní àmọ́ torí tí wọ́n ìlé jáde so látòrí ọ̀dọ̀ brọ́dà mi ọmọ ìyá mi engineer Ahmad Ọláìtàn so látòrí wọn àti gbogbo àwọn tí wọ́n ń pè mí lápapọ̀ wallahi mi ò fẹ́ dàtàn rú fẹ́ ṣe gbọ́ fẹ́ sàwó ní ìdá kankan rú ṣùgbọ́n tẹ́lẹ̀ yẹ lákùnrin pàmìtì mi ẹ aláwọ̀ mi láti ṣàlàyé lórí níwọ̀nba díẹ̀ torí ètò yẹ kí n jáde nítorí àwọn àfa wa onílé márùn kọ́lọ̀ ń jẹ́ àárín wọn pẹ́ kọ́lọ̀ ń bá ṣe dáadáa fún wọn so àwọn ò dákọ̀ wa ṣùgbọ́n túláàsì ní káwọ́ ó dákọ̀ wọn so torí àwa ni wọ́n ń bá wí so wọ́n sì ní Yorùbá ní òwe oníjòwé ẹnikẹ́ni mọ́mọ́ so wọ́n ń pè wá ní òpùrọ́ bí wọ́n ṣe lámọ́lẹ̀ bẹ́ẹ̀ so wọ́n ń pè wá ní manipulator bí wọ́n ṣe lámọ́lẹ̀ bẹ́ẹ̀ so wọ́n ń pè wá ní muftarin bí wọ́n ṣe lámọ́lẹ̀ bẹ́ẹ̀ so wọ́n ń pè wá ní kazibin bí wọ́n ṣe lámọ́lẹ̀ bẹ́ẹ̀ so torí ẹ̀ ní ó jẹ́ kí a jáde láti ṣàlàyé so ṣùgbọ́n fún àwọn ọmọ ìyá mi àfi gbogbo ẹni tí ń gbọ́ mi bóyá nínú markasi yóò bóyá nínú àdàbí yóò bóyá nínú àwọn mùsùlùmí tí wọ́n ní nísbà sí kankan nínú àwọn màdárísù méjèèjì yìí so mo fẹ́ ṣàlàyé níwọ̀nba alákọ̀ọ́kọ́ ti àlàyé mi ni pé níbo ni kíní yìí ti pilẹ̀ gẹ́gẹ́ níbo ni ọ̀rọ̀ yìí ti pilẹ̀ àwọn bàbá wa Ugandoma afa ula ọlọ́run kọjá rí wọn pẹ́ wọ́n lọ bí prógrámù kan wọ́n sì sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n ti ń kálukú yẹn gbọ̀n ni tí àwọn bàbá Professor Hamzatu Abdulrahim kọ́lọ̀ jẹ́ rí wọn pẹ́ tí wọ́n sì sọ ṣáájú bàbá Ugandoma ọ̀rọ̀ yẹn ni wọ́n jọ ń fà láàrin fíà al-Markaziyya àti fíà Ubandomiya tí wọ́n jọ ń fà mọ́ra wọn ní ọwọ́ kò kàn wá kò kàn tí ń jáde bíyà kò kàn wá bó ṣe wọlé mọ́ so tó fi di pé ìkànnù àwọn búùkù Markazi tó bẹ̀rẹ̀ sí ní fẹnu rẹ̀ sọ yamayama
hátà ti fi ń sọ pé bàbá ilé ìlà ń gbowó oṣù ni tá a sì mọ òdodo tí sì ń bẹ lọ́wọ́ báyìí ṣé ká wá dákẹ́ ni eléyìí náà ní tí ìwà jáde ní tí jáde ń gbà wọn nítorí wá padà wá mú mi jáde ní ìkan nínú àwọn àáfàá Markazi tí wọ́n ní dókítà làwọn tí wọ́n sì wálé láti London according to him so wọ́n wá sọ̀rọ̀ kan tó lágbára allegation ńláńlá lọ́ọ́ fi kàn wọ́n Alhaji Àgbà àwọn kan wá ní sódà kọ Alhaji Àgbà ni ok o níjọ́ táwọn bàbá wa àáfàá wa aṣáájú wa ẹni ọlá òun ni àáfàá gbogbo ayé rajulun alamiyun as-sahafiyyul kabir al-professor Khidir Salah Abdulbaki Muhammad àáfàá wa tí wọ́n wá sí Ìlọrin lọ́dọ̀ àwọn bàbá Obandoma tí wọ́n sọ̀rọ̀ kan wọ́n dákọ̀ bàbá Mudiru Markazi gbogbo fi jáde tẹ́ fi ń bú wọn ẹnjọ́ náà ẹ̀ sọ pé sí bàbá òun dákọ̀ bàbá Mudiru ẹ jáde ẹ bẹ̀rẹ̀ sí ń bú wọn àyìnbó yẹrù rẹ̀ ìgbà tó wá di ẹni tó wá jáde sọ̀rọ̀ dáadáa lọ́sọ gbogbo ẹni tẹ́ ń sọ̀rọ̀ yìí èwo ló jáde nínú yín àti múrí tọ́ndà alásàlátù ti òkè àpòmú ńlọrin tí ń sọ àwọn ọ̀rọ̀ tí ń sọ lẹ́nu ànábìjẹta tí wọ́n sẹ́ni sí mi yìí múrí tọ́ndà ṣe bínú ilé rẹ̀ ní tí ń sọ ọ̀rọ̀ yìí ń ṣe Allahu Akbar ni só gbé lẹ́nu dákẹ́ só níbo lọ́nà só sọ fún pé fìtínà tó ti sùn lọ́fẹ́ jì só hasara rẹ̀ àrí tàṣírù nínú lámín qaribin wa lámín ba'id wọ́n yà alábòsí bá tilẹ̀ fẹ́ yà alábòsí kọ́ ọ̀hún tó pin ó tó dá àágbọ́n dà fún aláyè ọlọ́run ànábì kò ní àgọ́ nígbà tí wọ́n lọ bá ànábì tọkùnrin kan bá dé tó fa àràdà àkàfà máa lé afa òtí yahu máa lé ànábì látò tí yahu máa lákà ọ̀pọ̀lọ̀ fún lówó ẹ̀ ní látò tí máa lákà ọ̀pọ̀lọ̀ fún abàrà àìta ń kọ́ tààlà ní ànábì ní kọ́ tìlú wọ́n wá fẹ́ bá mi jà ń kọ́ ànábì ní bá jà so abádàlì kìí á mọ̀ ẹni tó pa ọ́ bí ọba jìyà rẹ̀ ó ti kọ́kọ́ kù láyé ná a ní gbà kí wọ́n da nǹkan rú gbogbo àwọn tí wọ́n ṣe bí ẹni ire lójú kámẹ́rà yìí nínú ilé múrítọ́ndà alásàlátù yìí ẹjẹ́ ń pé ọ̀rọ̀ táàfà náà sọ talẹ́ni tó kọ́ṣàn rẹ̀ talẹ́ni tó jáde sọ̀kan lórí ẹ̀dọ̀ ni táwa sì mọ̀ pé àwọn Alhaji Àgbà ni wọ́n lọ ọbẹ̀ tí wọn ò jẹ́ wọ́n wọlé wọ́n lágbà àfà ńlá kan lọ ni mo wá ní tó ń wí èmi gbà pé kì í ṣe òdodo irọ́ ni àmọ́ tó bá jẹ́ òdodo ṣé irú ọ̀dà yìí ló yẹ kó máa kún Sheikh Adam lójú gbogbo ayé ní tí mo ń sọnù wọ́n á yí pé oníjà Adam kankan níbẹ̀rù Ọlọ́run bó sì wọlé níbẹ̀rù Ọlọ́run manipulator ní ẹ gbọ́rọ̀ tí mo sọ yé ẹ sì gbọ́ dáadáa ẹ sì ń yí tí ì kú ṣé kí n dákẹ́ ni kí n dákẹ́ kẹ́ ẹ máa parọ́ mọ́ mi láàyè mi ẹ jẹ́ ń play ọ̀rọ̀ ẹni náà mo máa sọ wákẹ́lẹ́ mi bí tọ́rọ̀ náà ti bẹ̀rẹ̀ ni kò sí ní tó kàn wá wọ́n dákọ̀ Alhaji wọn dákọ̀ bàbá Alhaji Àgbà àwọn ọmọ tí wọ́n bàjẹ́ òsì yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ẹni tí ń gbowó oṣù tí bàbá wa lè láyé ṣé wọ́n ń sẹ́gbẹ́ bàbá àwọn ọmọ tó ń sọ̀rọ̀ yìí ṣé o ti ń bàbá rẹ níbi gbogbo nǹkan báyọ̀ pé wọ́n ń gbowó oṣù wọn ń fẹnu ẹnu fẹ́lẹ́fẹ́lẹ́ bí ń dákọ̀ wọn ìhà náà tán làwù káwa ọmọ wọn ká sì dákẹ́ tó ń tí bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ tó fi wá di pé arákùnrin yìí wá lọ wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kùngbákùngbé ọ̀rọ̀ tí ò dá lẹ́nu mùsùlùmí àti pé kí ló fẹ́ gbà ń bí ọ̀rọ̀ tó ń sọ náà ẹnìkan kan òbí wọ́n sì aláwọ̀ àpárọ̀ jẹ́ ń pè rẹ̀ fún yín kódà ń fi fọ́tò rẹ̀. lọ ni kí wọ́n já ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o arákùnrin náà ni ta lẹ ẹ fún mi ní kẹsẹ̀ tí ẹyọ kan wọ́n àti ẹyọ kan bóyá nù lé ni bóyá ń ta ni tí kankan nu yín láti bàbá onílé márùn yìí torí ẹ bọ́ta sí ẹ̀yàn Alhaji Àgbà iye ń tẹ́lẹ̀ yìí wí ẹ wá sàlàyé lórí ẹ kí ló tẹ̀sán kan lórí ẹ wá sọ̀rọ̀ lórí ẹ ta ni àáfà àti ń bá wí tí bàbá gbàlejò mọ́ ni tí bàbá lágbàjì ni tí bàbá ń sọ̀rọ̀ ni tí bàbá ń wúri di ni ta lẹni tó lọ bẹ́ẹ̀ náà àwọn àáfà lọrin tó gbajúmọ̀ tí gbogbo ayé mọ̀ tí wọn ò síwájú wọlé according to him kí lẹ sọ ìyìn tí sọ̀rọ̀ kankan gbà náà ìyìn sin ìjọba yìí ní sin ìjọba yìí ẹ bẹ̀rù Ọlọ́run bí kí wọ́n da kí Islam ọ̀dà tí ń fi kú akunu ma alhaq tẹ́yìn ọba pàmì báyìí tó bá gbé ọ̀bẹ sí mi lọ́rùn báyìí orí òdodo níwà ọba ìjọba ìyá mi ní sọ in support it ọba ìjọta mi ní sọ in support it bí mi ti wà ní bọ́lọ̀ ti dá mi nìyẹn ẹ̀já gbọ́rọ̀ wọn. èyí tó fi ṣàlàyé Markaz wọ́n ṣẹ̀ṣẹ̀ Markaz èyí tó ń ṣàlàyé àwọn ìyàwó wọn so wọ́n ti step ẹ̀ ṣé wàá rí ọ̀kan wáwà tí wọ́n kọ́ náà lẹ́tà tí wọ́n fún sàrò àwọn tí ó kírun sáwọn lára. ilé múrítọ́ndà lọ́wọ́ yóò ilé múrítọ́ndà lásàlátù lọ́rin ilé rẹ̀ lọ́wọ́ títí sọ̀rọ̀ yóò aláàgbáwú ní ṣe o ní múrí ẹ̀wọ̀n gbọ́rọ̀ rẹ̀. sọrí mi ń dárúkọ wọn bàbá sọ pé tó bá wá síbi òkú àwọn ọmọ gbọ́dọ̀ jọ wọlé. ẹ jẹ́ ń fẹ́ dákọ̀lá sẹ́yìn. wọ́n dẹ̀ ti mọ̀ pé àwọn òkú lọ́hùn. èyí tó fi ṣàlàyé Markaz wọ́n ṣẹ̀ṣẹ̀ Markaz èyí tó ń ṣàlàyé àwọn ìyàwó wọn so wọ́n ti step ẹ̀ ṣé wàá rí ọ̀kan wáwà tí wọ́n kọ́ náà lẹ́tà tí wọ́n fún sàrò àwọn tí ó kírun sáwọn lára. ọ̀kan wà tí wọ́n sọ pé àfa àgbà kan nílọrin mi ń dárúkọ wọn
bàbá sọ pé tó bá wá síbi òkú àwọn wọn gbọ́dọ̀ jọ wọlé wọ́n ní lẹ́tà yẹn gbé fún Yakubu ó fi lẹ́tà yẹn nìyẹn tó bá wá wọn gbọ́dọ̀ jọ wọlé torí pé kò fẹ́ràn àwọn nígbà táwọn wà láyé kí ní ń bọ̀ wá síbi òkú àwọn. sẹ́yìn gbọ́ wọ́n tún mọ̀ ṣàláwù rẹ̀ wọ́n tún mọ̀ ṣàláwù rẹ̀ inú ilé múrítọ́ndà gẹ́gẹ́ ní tí ń sọ̀rọ̀ yìí múrítọ́ndà lọ ni alásàlá tó lókè àkòmù ilé rẹ̀ òun ní tí ń sọ̀rọ̀ yìí. so ẹ má ṣe àbòsí ẹ̀rá kan afẹ́ gbà ń bi éèjì kí éèjì ò tí wàá kún báyìí ọkùnrin yìí náà ló tún wá lọ ní tó ń sọ̀rọ̀ éèjì pé báyìí ìgbẹ́ta ọdún tán ṣe àdámọ̀ ní ìgbẹ́ta ọdún tó fi jọ lájẹ́ kí ló kàn wá pẹ̀lú gbélé ẹ dá wa lálẹ́ tán ìdílé mi pé ẹ dáko ẹ wá expect àwa tí ń bá wí ká má sọ̀rọ̀ tá bá sọ̀rọ̀ ẹ wá máa yí ilé wa lórí ẹ sì fẹ́ ká dákẹ́ gbẹ̀yìn àgbàlagbà tẹ́ ń pè mí ká dákẹ́ lórí irú ọ̀rọ̀ lẹ́yìn ká máa parọ́ wọn mi lójú ayé mi ó kọ ọ̀dà kí náà fẹ́ kùn mí nílọrin ọ̀dà kí náà fẹ́ kùn mí láyé tí ń dákẹ́ ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ní ẹni tó bá lè mú ọ̀rọ̀ ẹyọ kan wá déètì kí ní ìmẹ́lẹ̀ tí ò bá ń dó mọ́ nígbà tí wọ́n kọ́ lọ sọ ẹni tó bá lè mú pé òun rí ọ̀rọ̀ ẹyọ kan tí mo sọ kó mú jáde gbogbo ohun tí mo sọ pátápátá ń sọ pé sọ bẹ́ẹ̀ mọ́. ẹlẹ́ẹ̀kejì nígbà tó sọ̀rọ̀ yìí ẹni tó sọ̀rọ̀ yìí kì í ṣe jọ́ kìíní kì í ṣe jọ́ kìíní kọ́lá kì í sọ̀sẹ̀ kan tí n fi ń retí pé asa anyujada rajulun yakumu didda hadha alqawl in retí ni kì í sọ̀sẹ̀ kan kó tó dé mo jáde asani ajid rajulan min haula yakumu diddan لهذا القول القبيح وللأسف الشديد لم أجد حتى يومنا هذا ìgbọ́n rẹ̀ nìkan kọjá lè kọ̀sán kankan ẹ ti fẹ́ ká dákẹ́ bẹ́ẹ̀ kí gbogbo ayé ó sì gbọ́ lọ bẹ́ẹ̀ nígbà tí ẹ̀rù bàbá wa ò bà wá gbogbo nǹkan anybody tó bá mọ̀ nǹkan kan pa Alhaji Àgbà láì dá bó ṣe wò lè mọ̀ bó ṣe wò lè mọ̀ al-ismatu al-kamalu lillah kama yuqal wal-ismatu li rusulillah ọlọ́run ló pé yẹn ṣùgbọ́n àìsímọ̀ kéèyàn máa lẹ́sẹ̀ lọ́rùn àwọn ànábì ọlọ́run fún ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ọlọ́run tọ̀ hara bàbá yìí tatihiran ọ hà sọ́nà rẹ̀ tahsinan ọ hà fásọ rẹ̀ hifzon mina razilati kullihi mina razilati kullaha aw kulliha ọlọ́run ṣàánú bàbá yìí ọlọ́run ṣàánú wọn gan so èmi ò bínú ìsì ìbànújẹ́ kódà mọ́rẹ́ kan náà àwọn àfáà wa náà tí àwọn náà tún jáde tán tún sọ pé ẹnìkan bá fẹ́ náà àbùkù kan kankan ọlọ́run mọ́mọ́ sí mi ẹ lọ mú bí tí mo ti fẹ́ náà àbùkù kan nìkan ó bú ṣe ibi kéèyàn ọ̀kan tí mo ti bú ṣe kàdámọ̀ ẹ lọ mú jáde wá ẹ gbé jáde tí mo ti dákọ̀ pé ṣe kàdámọ̀ ní báyìí èmi kódà lè dé fi jó wa tá a bá fi jó yín kẹ wo bí ṣe ń rí ni èyí ṣe pé kọ̀sọ̀ náà hù so an kò ẹ̀rí ní dákọ̀ ṣe kàdámọ̀ tí wọ́n bẹ́ẹ̀ ṣe ń dákọ̀ wọn tẹ́ ń lálàṣẹ àwọn bàbá wa èmi mọ àwọn ẹni ọlọ́run mo sì mọ ìwọ wọn ìsì ní débẹ̀ láyéláyé ẹni ọba débẹ̀ jáwáza hadahu ọkọjá àlà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ìtàn tí ò bá straight ìyẹn gbọ́dọ̀ straight ẹ̀ kì í ṣe nítorí òní torí ọ̀la gan kọ́ torí ọ̀túnla àtijọ́ mẹ́rin ni wọ́n sọ fún kan náà àfáwà lẹ́nu gbogbo àtàwà láyé nìsín ẹ̀yà tẹ́tẹ́ ẹ̀sẹ̀ bí lónìí nígbà tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀yà tẹ́tẹ́ ẹ̀sẹ̀ bí àwọn tí ó rí 100 years to come wọn wọ 1%. gbogbo ń tà ń sọ yìí pátápátá àti ìwọ bó ṣe ń wo mi àtẹ̀mí yìí náà 100 years yóò rẹ̀ yìn wa àfẹ́ àkọ́kọ́ bí sẹ́nì kankan mọ́ kọ́dà nílé nípa mọ́nulé ilá máa dá àwọn nǹkan tí ò ní túmọ̀ kìí sọ̀rọ̀ héjì òun lọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ má wo ọlọ́bẹ̀ àwọn òsì ní nǹkan kan fi héjì ṣe ṣùgbọ́n tọ́rọ̀ bá débẹ̀ ká sọ torí pé ilẹ̀ lọ pilẹ̀ ilẹ̀ lọ tọwọ́ bọ̀ kìí sàwa ẹ ti wá sọ nǹkan táwa jáde láti wá sọ pé bí nǹkan ṣe rí ni lẹ́yìn ìgbà wọn ẹ wá fẹ́ shift the whole blame lórí wa ṣé kẹ́ ẹ máa bú wa kádákẹ́ ni ṣé kẹ́ ẹ máa fẹ́ náà bú káwọn afáwa kádákẹ́ ni eléyìí tó wá tó ń pera wọn dókítọ̀ yìí èmi ò wọ́n tí hàn báwọn rí wọ́n tí ìlérí pa kankan báwọn rí nǹkan tó wọ́n ni wọ́n sì dá wa lálẹ́ àáfà yìí gbúdọ̀ jáde àáfà ńláńláhùn àáfà ńláńláhùn tí ṣe kàdámọ̀ ní ò fẹ́ràn àwọn bí wọ́n ti fẹ́ràn ṣe kàdámọ̀ tó mú jáde fún wa wọ́n yìí lákọ̀ sọ̀rọ̀ èwo lọ bá wí nú yín bàbá olè márùn-ún sẹ́ bá wí bàbá tí ń sọ̀rọ̀ yìí dókítà tí ń sọ̀rọ̀ yìí sẹ́ bá wọn wí ẹ sọ kankan lórí ẹ so èyí orígun kan orígun ẹlẹ́ẹ̀kejì òun lójú orígun
ọ̀rọ̀ èjì ní 1893 ni wọ́n bẹ̀ wọn alájà àgbà. Gbogbo ẹni tó bá fẹ́ máa kọ nǹkan nínú àdàbíyà èjì tí wọ́n bí alájà àgbà nìyẹn. Kí lẹ fẹ́ fi èjì ṣe ọ̀bí níta fẹ́ fi ṣe wà kíkó wọlé mọ ẹgbẹ́ kálukú dúró láàyè rẹ̀ kálukú mọ ẹgbẹ́ ká mọ bá a ti jura wa lọ sí. Alhamdulillah alájà àgbà ṣiṣẹ́ bàbá ṣe kàdá wọn ṣiṣẹ́ àwọn ìlú mìíràn tún ṣiṣẹ́ lọ́nà fún àlùbáríkà sí tí wọ́n jù ní. So tabara ní ntẹ́yìn fẹ́ mú ń bẹ̀ jáde kí lẹ fẹ́ mú bí ibi kíní yìí jáde níta fẹ́ mú ń bẹ̀ lẹ́yìn náà fẹ́ mú jáde ntí wọ́n fẹ́ mú jáde gẹ́gẹ́ ńlá náà fẹ́ mú jáde. Ntọ́ fẹ́ wúlò tó wúlò fún ọ lọ ń jà sí wọ́n á bú àwa náà à ń kó àwọn òní nǹkan kan fi ṣe ṣùgbọ́n ìlẹ̀ pilẹ̀ rẹ̀ àti fẹ́ sàlàyé òdodo ọ̀rọ̀ fún yín ìgbà tí wọ́n bí alájẹ àgbà nìyẹn bàbá fún ara rẹ̀ kìí ṣe kọ́ọ̀là ní fúlánú sẹ̀mí àìtù ni àsàmáhù ìndà àhìl hadith ṣe é mọ dárájà rẹ̀ hadith kéèyàn fẹ́ òun fi ti ara òun bọ́ àrùfáù alẹ́ ibarat ó ní àtà hadith lágbájá sọ fún mi mo fi ti ara mi gbọ́ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n máa ń lò fún àwọn ibarat oríṣiríṣi tó lágbára jù ẹ wá wo thousands of people tí wọ́n fi ti ara ń gbọ́ lọ́dọ̀ alájẹ àgbà nígbà tí alájẹ àgbà sọ thousands of people ni tí wọ́n jù kún wájú oúnjẹ tí wọ́n parí ìjà yìí tí èyí náà fi ti ara yín gbọ́ pé alájẹ àgbà sọ báyìí ẹ wá ń sọ fún wa pé ìtàlájẹ àgbà fẹnu ara rẹ̀ sọ ká dànù ká mú ti bàbá wa al-marhum rahimahullah Sheikh Adam bí ẹ sọ fún wa nìyẹn alájẹ àgbà pọ̀ tán ara rẹ̀ ẹni ká fi tẹni tó pàtàkì ara rẹ̀ kalẹ̀ ká mú ti bàbá Sheikh Adam tí wọ́n bá wọn pa tí ẹni tí wọ́n bí ọ̀gbà tí wọ́n bí òun ni àfáwà ṣíṣe àfitọ̀kùnmọ̀lọ́ wọ́ra àkù gbogbo tí wí tó bá lé nígbà míì tí bá sọ̀rọ̀ tó bá lé nǹkan sọ́dà rẹ̀ kọ́lọ̀ bá sàlékùn kẹ gbogbo wọn ṣùgbọ́n ilẹ̀ ń dá wàhálà alẹ́ mo lẹ́nìkan náà tó náà jáde tó ní òun ó turasi alájẹ àgbà afáyẹ̀ tó mọ turasi mọ́ ni ṣé ẹ̀mọ́ tó mọ turasu mọ́ ni bóò ní tẹ́ ẹ̀kọ́ ń pa alájẹ àgbà ti jẹ́ turasi alájẹ àgbà alájẹ àgbà lọ́kọ́ ni torí ọ̀rọ̀ ẹbẹ wo turasi ntáwọn èèyàn kan ti kọ ntáwọn kìnìún kan ti kọ kí lọ́ka pẹ̀lú ntáwọn èèyàn kọ èèyàn bá kọ̀rọ̀ kọlọ̀ parọ́ tó bá kọ̀rẹ́ ni èèyàn bá ti kọ̀rọ̀ tí ò verify nǹkan kó tó kọ́ kọlọ̀ parẹ́ à ń sọ fún yín pé anybody any university ò bá wà tó máa kọ thesis tó máa kọ nǹkan tó máa tí alájà máa fi ṣe thesis nísìn tí wọ́n á lọ kọ éèjì tó yàtọ̀ fún tálájà àgbà wí university kan kọ̀ọ̀gbà ẹni tó bá gbà challenge mi mo sọ bẹ́ẹ̀ à ń sọ fún bí alájà àgbà sọ àwọn kọ́nà àdàbí àmì náà ẹja fi kí nílẹ̀ bàbá fọwọ́ fọ ti àwọn fẹnu ara wọn sọ̀rọ̀ tẹ́ gbọ́ kìí ṣe kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta wọ́n sọ ń ta gbangba wọ́n tún sọ ń kọ̀rọ̀ ní tí mo gbọ́ pé kọ̀rọ̀ ni pé àwọn àfáà Dr. Abubakar Ehoro wọ́n nígbà táwọn ń jáde alájà àgbà sọ wọ́n tún sọ fáwọn tó ráìmù mọ́ tí wọ́n sọ níta gbangba kìí ṣe àwọn nìkan ló jáde lé kéwù. So àwọn òdodo ti ń bọ̀ wá òdodo ti ń bọ̀ díẹ̀díẹ̀ ṣe mọ̀ pé ntí according to ti Sheikh Adam kọ éèjì tí wọ́n kọ fún Tajul Adabi tí wọ́n fi sísá lẹ́yìn sọ pé ṣé títí alájà àgbà títí ọdún mẹ́jọ ni wọ́n ń bẹ láàrin wọn àti alájà àgbà títí àfáà Tajul Adabi ni. àwa ti sọ fún yín pé kìí sí bẹ́ẹ̀ a ní kìí sí éèjì Tajul Adabi gan-an kìí sí éèjì wọn nù ìtẹ́fì pé kìí sí éèjì wọn ni àwa ti sọ éèjì wọn fún yín ṣùgbọ́n ẹ̀ tí àmọ́dòdó ti ń súnmọ́ bọ̀ ta ló mọ́dòdó ń jáde nísìn àfáà àwa àgbà Sheikh Sisi Gbódòfò yín pìlẹ̀ rẹ̀ fún yín ọlọ́jọ́ ẹ̀ tẹ̀rí. A'udhu billahi minash shaitan rẹ̀ sí ẹ̀yìn ó ní. wọ́n ń sọ̀rọ̀ nípa bàbá wọ́n fẹ́ mú ọ̀rọ̀ jáde wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa bàbá lè lánàá wọ́n ń sọ̀rọ̀ wọn bọ̀ mo fọ́ ọ̀dọ̀ síwájú ni kẹ́ wá gbọ́. wọ́n kọ pé the miracles of ẹ̀jẹ̀ súnmọ́ ìdí ẹ̀. wọ́n tún ṣe kí àwọn wí. bàbá wa akọ̀kagi tí bàbá wa àfáà wa bàbá wa Sheikh Sisi tí wọ́n ń sọ̀rọ̀ wọ̀nyí àwọn ni wọ́n jọ jẹ́ ẹgbẹ́ wọ́n jọ bí wọn lọ́dún kan náà pẹ̀lú bàbá Sheikh Adam bàbá tí ẹni yìí lọ gba tíra tó fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wọ́n jọ bí wọn lọ́dún kan náà pẹ̀lú bàbá Sheikh Adam according to Mudirul Markaz ọ̀ya ẹja gbọ́. nínú tíjọ́ náà wọ́n á fún mi ní tíra kan tíra tó kọ nípa àmúlá. wọ́n láwọn aládùúgbò wọn àwọn wọlé wọn kankan wọ́n fún wọn sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ wọ́n fáwọn ní tíra kan àwọn tíra tó fẹ́ fún wọn ibẹ̀ náà ti wá fẹ́ ka ọ̀rọ̀ yìí jáde ọdún wo náà bí Tajul Adabi ẹni tá à ń sọ yìí bàbá tá à ń sọ akọ̀ọ̀kagi tó fẹ́ sọ̀rọ̀ wọn yìí àwọn àti Sheikh Adam lẹ́gbẹ́ ìkànnù àwọn ọmọ kí wà lájẹ́ àgbàlá wọn bàbá òun ni wọ́n ń gbé ọ̀wọ̀ gómìnà Nabi àwọn ni mufti ẹlẹ́ẹ̀kejì fún gbogbo Ìlọrin kò sáà sí bẹ́ẹ̀ bá ní kíní kankan alájà àgbà sọ̀rọ̀ ọmọ kéwu náà wá sọ̀rọ̀ ọ̀rẹ́ ìwájú agbọ́ ẹgbẹ́ mo sọ̀rọ̀ kan lónìí oníkọ́dà bọ́mọ bíbí inú alájà àgbà bá sọ déètì alájà àgbà èmi ò ìnígbà wọlé torí pé a fi ti ara wa gbọ́ ìjà alájà àgbà lọ́dọ̀ alájà àgbà
Ànábì sọ̀rọ̀ ẹ̀ ń sọ pé kọ́lá Umaru kọ́lá Abubakar Abubakar wa Umar alára sí níwájú mẹ́gìnà rahimahumullah ọlọ́run kọ́kẹ́ wọn alánàbì sọ̀rọ̀ náà Ṣáfì lórí ẹ̀fáwọn kan yaqulu lakum qala rasulullah ìsọ fún ìpọ́lọ̀ wí ànábì wí tatakuluna ní qala fulanu wa qala fulanu ẹ̀ ń sọ fún mi pé Abubakar wí Umaru wí lẹ́yìn ọ̀rọ̀ ànábì kò sọ̀rọ̀ mọ́ kò sí ọ̀rọ̀ mọ́ lẹ́yìn ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹjá gbọ́ ọ̀rọ̀ wọn. lánàá ṣe Tajul Adabi tíra yẹn náà ni wọ́n ní min karamatil marhum Sheikh Tajul Adabi wọ́n tún ṣe translation rẹ̀ sí ẹ̀yìn ó ní wọ́n kọ pé the miracles of Sheikh Tajul Adabi Farul Awliya nínú tíra yìí mo wá ka nǹkan bẹ́ẹ̀ kódà níjọ́ náà wọ́n tún fún mi. kí n tó máa play lọ Nurudeen ó ní àfà Muhammad dá ilé lóhùn ni ó ní what do you want to achieve from all this you have other topic to treat jàre ẹ ṣeun irú tó ọkọ yìí ní láàárọ̀ yìí bá náà sì ni tí àfọ ń lè márùn bàbá ń lè márùn tí wọ́n ń sọ ọkọ síbẹ̀ náà pé kí ni bàbá ń lè márùn níbi ọ̀rọ̀ yìí sọ ọkọ bẹ́ẹ̀ tẹ́sí nípa alábò sí ni múrí tọ́ndà alásàlátù òkè àpòmù nígbà tó wà lágodi ń jẹta bá náà sì ni tí ń sọ̀rọ̀ ń pa rẹ̀ sọ ọkọ síbẹ̀ pé what do you want from this topic so did you write it there sọ ọkọ síbẹ̀ náà alábòsí ni alábòsí burúkú nígbà tí àwọn afáwa ṣíṣe àfihàn olóòwòrán tí wọ́n kó àwọn tíra yìí jáde tí wọ́n ń ṣàlàyé sọ ọkọ sọ́ndà kọ́mẹ́ǹtì tiwọn náà pé àfẹ́ ìdápẹ́já pé ní tọ́pìkì mi ẹ fi àwọn ọ̀rọ̀ èjìlẹ̀ tó bá ti dọ̀rọ̀ ti bàbá tiwa yóò di pé what do you want to achieve in this tó bá ti di ibòmí ọ̀rọ̀ tó dáa ni ẹ níbẹ̀rù Ọlọ́run ẹ níbẹ̀rù Ọlọ́run bó bá ti di bí ti bàbá tiwa tá fẹ́ dìfẹ́ǹdì bàbá wa aláṣejù ni wa ṣùgbọ́n tẹ́yìn bá fẹ́ mọ́ ẹ kàn lórí yóò sì sọ ní sáwọn ènìyàn Ọlọ́run àti ní sísọ kò sí tẹ́lẹ̀ wí àní sísọ ẹja mọ gbọ́dọ̀ àfa lọ mo àwọn fẹ́ mú. tíra ẹ̀ẹ̀kan tí wọ́n ṣe nípa àwọn àdúrà tí Mawlana Sheikh Tajul Adabi ṣe òun ni wọ́n ń pè ní Tal'atu Da'wa al-Mustajaba àwọn náà ṣe tàkíkù tíra náà gbogbo àdúrà tí Sheikh Tajul wọ́n ní kí n máa lọ fi ṣe àdúrà ká fi mọ àlùbáríkà gbogbo àwọn bàbá yìí àti ń jẹ́ bọ̀ ó ti pẹ́ wọ́n á ní ibi tí wọ́n á fẹ́ sọ wọ́n á já mọ̀ pé wọ́n bí Sheikh Tajul Adabi ní. ẹ máa gbọ́ bí o bàbá pọ̀ kájí tán jọ jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú Sheikh Adam tí wọ́n jọ bí wọn lọ́dún kan náà according to Sheikh Mudir Markaz tí wọ́n ní ọ̀wọ̀ tí wọ́n jẹ́ mufti ẹlẹ́ẹ̀kejì fún gbogbo olú Ìlọrin tí wọ́n jọ ọmọ direct ọmọ kí wọ́n ń bò mí tayọ̀dọ̀ alájàgbà ní bàbá yìí. àwọn wa ni wọ́n kọ tíra tí àfa wa sísè tí wọ́n fi jẹ́rìí ọ̀rọ̀ ọdún wo náà bí Tajul Adabi wọ́n ní wọ́n kọ sínú ẹ̀ ẹja gbọ́ látẹnu wọn. 1877 wọ́n ní wọ́n á sípò padà ní ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá níjọ́ Sunday ní 1924 àwọn ni wọ́n kọ sínú. tọ ẹ ṣe bàbá ṣíṣe àfihàn ọkùnrin lọ́wọ́ ara àkùn 1877 lẹni bàbá wa pọ̀ kági kọ sínú tíra bẹ́ẹ̀ sì mú dání ẹsẹ̀ tẹ́ bá ń wú tíra wọn jáde 1877 Sheikh Adam kọ éèjì tí wọ́n bí Tajul Adabi sínú Lamhatul Balugh pé wọ́n bí wọn ní 1885 ọmọ kéwu wọn ní 1877 Sheikh Adam ní 1885 ìtànìká gbàgbọ́. ìwé ni ká tẹ̀lé gáàbù yẹn kí tọdún kan kí tọdún méjì 1877 bàbá pọ̀ káàkiri tí wọ́n jọjọ́ rẹ̀ pẹ̀lú Sheikh Adam sọ tí wọ́n á ń jọ ọmọ kéwú pàlàjì àgbà tí wọ́n ń jọ ọmọ kéwú Tajul Adabi wọ́n ní 1877 tó a sì wọ́n bí alájì àgbà ní 1893 ẹ̀ ń bínú òdodo tí ń bọ̀ wá àtúnyẹ ò tún jáde ìbí ò tún jáde torí à ń bá yín sọ̀rọ̀ òdodo ẹ̀ ń ṣe ìgbà tẹ́lẹ̀ kíníkan ni Ọlọ́run ò ní jẹ́ arábú tá a fi ta kó bí ayé wọn náà làánà wáyé kẹ́kọ̀ọ́ ní ṣètò lọ́sí Sheikh Adam abúlé òsì ní ṣe wọn kò ní ṣe lé wọn Ọlọ́run bá kẹrin bá gẹ̀rẹ́ mojú kúrò láì fi wọn àti gbogbo àwọn afáwà lápapọ̀ ní tá à ń bá ń sálẹ̀ ẹ lọ tọwọ́ bọ náà tí náà bá wá jó yín lọ́wọ́ ẹ máa pariwo òdodo ń bọ̀ wá díẹ̀díẹ̀ ọmọ kéwú bàbá pọ̀ kági tí wọ́n jọjọ́ rẹ̀ pẹ̀lú Sheikh Adam tí wọ́n jọjọ́ méjì tí wọ́n bí wọn lọ́dún kan náà ní táwọn fi ju ọmọ Sheikh Adam lọ ní pé ọmọ kéwú dàrẹ́ẹ̀tì làwọn Sheikh Adam náà lè pe ọmọ kéwú wọn ṣùgbọ́n wọn pè wọn bẹ́ẹ̀ wọn pè wọn sọ bẹ́ẹ̀ so ẹni tó wájú ọmọ kéwú ní àáfà mi éjì rẹ̀ ní ẹni tí ìsọmọ kéwú ní éjì rẹ̀ ní bàbá ń lè márùn kí wọ́n jáde àfáwà sí ẹ̀ jáde ta ní kámú náà méjèèjì lọ́wọ́ bá ti dáadáa fún yín èyí náà báwọn ibi tí ń lọ gẹ́gẹ́ kọ́hún ibi tí wọ́n lọ gẹ́gẹ́ ni mo dé bàbá wọn lè márùn kọ́lọ̀ bá ṣe dáadáa fún wọn jáde wọ́n á lọ gbé kẹsẹ̀tì kan wá
ẹ̀já gbọ́rọ̀ wọn ọlọ́run jẹ́ lọ́rin ó bàjẹ́ lọ́dà kò má jẹ́ lọ́rin ó bàjẹ́ má jẹ́ gbogbo ayé ó bàjẹ́ má jẹ́ Islam ó bàjẹ́ Islam sì lè bàjẹ́ Ìlọrin kò lè bàjẹ́ ní tí wọ́n bàjẹ́ ń bẹ̀ lọ́wà gbogbo tí ń kálukú ṣe òun ni ó dìtàn àmọ́ ẹ̀ lọ́mọ ó gbogbo ayé kínníkínní kan gbogbo táwọn àwọn mọ́kàsí ń gbé káàkiri à ń kun èmi lọ́dà ni lọ́tùnla díjọ́ mẹ́rin àfa wa ní Sheikh Adam shitum am abaitum bàbá wa ni wọ́n ti bàbá fún wa bàbá wa ni wọ́n shitum am abaitum sharafan min shurafa Ìlọrin òní Sheikh Adam sharafan bí máa na sharif min shurafa Ìlọrin òní Sheikh Adam fakharan min mafakharatina al-Iloriya òní wọn ṣùgbọ́n ẹ̀ ń parọ́ mọ́ wọn ẹ̀ ń tàbùkù wọn lillahi al-kamal al-ismatu rusulillah ọlọ́run nìkan ló ní pípé ànábì sallallahu alaihi àwọn ànábì ọlọ́run fún wọn ní isma lẹ́yìn eléyìn òní tó bá ti ń jọmọ ènìyàn tó bá ti ń jọmọ mahallu al-khata'i wan-nisyan ní ẹ̀bá ti jọmọ ádámà ànábì lórí bẹ́ẹ̀ qaida nabawiyya ni kullu ibni ádámà khata'un tó bá ti ń jọmọ ádámà mahallu al-khata'i ṣùgbọ́n kẹ́ sọ fún wa pé àwọn tó dàrú nù tàn lọrin táwa dé ní ti ta rí pé kí ní yíyà bá a bá yanjú ẹ̀ ti ta dọ́wọ́ bò àwọn kan bọ̀ lọ́tún la níjọ́ mẹ́rin tí wọ́n níjọ́ mọ́ lọ́rin tí wọ́n wá checkmate wọ́n wá check gbogbo àwọn tòrọ́sù wọn wò ẹ fẹ́ ká mọ̀ sàfà àwọn àfà wa ni ẹ fẹ́ ká mọ̀ sàfà àwọn ni kí ni wọ́n fi ń ṣe edition kí ni mini kí ni mana edition kí ni túmọ̀ ká máa edit nǹkan pé new edition torí pé àwọn mistake tó bá wà mẹ́rin wọ́n tó tún ṣe wọ́n nìkan ní oníyìn ni kọ́dà báyìí wọ́n ṣe torí pé ọlọ́run ní ó wá àfàsùn alukurani ní bí ìbá ṣe bẹ́ẹ̀ yóò máa rí mistake inú náà ọmọ ọlọ́run ti sọ láti bẹ̀rẹ̀ ayé táyé ti dópin tàwa fẹ́ tún mi tẹ̀ títí sì lọ fẹ́ tún tẹ̀ ní kíníkà lọ fẹ́ tún tẹ̀ ní ṣe correction tó wà ń bẹ̀ dáhùn wínú à ń sọ fún yín èjì alájà àgbà níta alájà àgbà pé nǹkan rẹ̀ náà ní títí káfí rẹ̀ nìkan tó jáde nù sáré tó ju alájà àgbà lọ lọ́jọ́ eré tí ó wà pàtàwọn fún wa wá ìlà kò sí bẹ́ẹ̀ tó ń ṣe súnmọ́ alájà àgbà tó wọ́n bá pàtàn wọn kí ẹ rò pé èmi ń bá Sheikh Adam ọlọ́run dákun àlùbáríkà wọn fi rìn mí náà o àlùbáríkà gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ ọlọ́run dákun fi rìn mí náà àtàrọ ọmọdọ́mọ ni 1877 òun lẹni bàbá lè lápè lẹni wọ́n pè tó bá jẹ́ pé ẹ sọ èjì bàbá lè la ẹka jáde bí bàbá lè la wọ́n bàbá pọ̀ kági wọ́n sọ pé èjì alájà àgbà 19 kìíní kan ni tí èsì 1893 bálájà àgbà ṣe pé nǹkan ẹ̀ nígbà lọ́wọ́ so bóyá tó wá ní bínú bàbá pọ̀ kági ni ká ní pé ẹ mú jáde nínú tíra wọn ni ti yí tàbí ìlàdábì nìkan lè mú jáde alhamdulillah òdodo ti ń súnmọ́ lébà àtún orí tẹlòmíì náà àgbàlagbà tí wọ́n kọ̀ tẹ́tùn gbé jáde ẹ wájá gbọ́rọ̀ bí táwọn lọ́wọ́ gangalade ọ bàbá wọn lè márùn tí wọ́n sọ òun gan lọ́jọ́ ń jáde wáyé láì ní jáde ọ̀ya. bismillahir rahmanir rahim alaqwana imatul arba almujahidin àwọn ọmọ ogun ọ̀rọ̀ àwọn ogun bàjẹ́ yóò sì gé ẹni tó jìnnà sí ọ ni o ọ̀rẹ́ rẹ ni o ọ̀tá rẹ ni o sódodo ló mú wa ságbà wọ́n rí dodo bọ́ọ̀tìlà gbogbo ọ̀rọ̀ ẹ̀rọ ìwùjọ́ bá wa dá irọ́ náà padà ọmọ èké ló gbé wá ní o nǹkan náà sọ̀díra. ǹbẹ́ ń wí bàbá lè márùn tá a bá ti tẹ̀tí bíkù rẹ̀ tára yóò sì lè gbà á. ẹni òdodo báyìí kọ́ máa kékeré ni báyìí pàrọ̀ ẹ̀kọ́ ta rẹ̀ ló wí gbà á. ṣé tá a bá tọ̀ pabọ́ sí ejò ṣé ẹ jẹ́ kí ejò orílẹ̀ rẹ̀ padà sí. ìbéèrè ni o ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí sódò tá a bá mú wá sẹ́ gbà á ṣé ẹni ní hétírẹ́dì ni ṣé ẹni ní búgídù ni ṣé ẹni ní hékídù ni. àwọn òsì ní tọ́wọ̀ èdè ń tẹ́yìn bá fún wa jẹ òun náà láwọ̀ pé ṣé wọ́n ní àbóúnjẹ tó bá jẹ oúnjẹ ni á jẹ tó bá jẹ ìwọ ni á dà padà nípa àfa ọba ìpá wa ni sí nǹkan kan ẹnìkan ní kí ni ṣe bàbá tiẹ̀ ṣe bàbá tèmi ṣiṣẹ́ alhamdulillah ọlọ́run jẹ́ ń jáde lára òpè àfa ni bàbá mi bí màá náà ọwádìí rẹ̀ àfa ni bàbá mi bàbá àti níbi èyí ṣe gbogbo àwọn tó ń jáde tí wọn ò nítumọ̀ yẹn àwọn tó ń nítumọ̀ àwọn mọ́tàbà kìnnìkan ẹ̀ nítumọ̀ gbogbo ẹni tẹ́ ẹ̀ nítumọ̀ àwọn bàbá tí wọ́n jẹ́ àfa olóògùn la bàbá yín ní kátàlí àkókò ń díjọ tẹ́ẹ̀lé rí pé pródọ́tì àfa àwọn pródọ́tì bàbá mi sọ wọn gbogbo ọgbọ́n olójú rẹ̀ nínú àdàbíyà pòfẹ́sọ̀ ń bẹnu wọn lónìí dùkúrù ń bẹnu wọn lónìí
so pé ẹ lọ shut up ẹnu yín ẹ máa bá bọ̀ wá bẹ́ẹ̀ mo sọ fún yín pé kò sí ní ìdájọ́ kẹ́ bú bàbá mi ní sọ̀rọ̀ wọ́n pàtàn Alhaji Àgbà bí òsì jẹ́ ń tọ́kàn mi nù èmi lẹ́ẹ̀ máa fi kéré ta bàbá rẹ̀ kíníkan à ń sọ̀rọ̀ ẹ̀sìn à ń sọ̀rọ̀ ọ̀tàn à ń sọ̀rọ̀ ọmọ ẹ̀ ń sọ̀rọ̀ bàbá èyí ti tẹ́ ẹ rí báyìí mo sọ fún yín pé lẹ́ẹ̀ bá rí nǹkan tẹ́ sí lẹ́ẹ̀ bá rí nǹkan tẹ́ jẹ́ mẹ́mọ́ lọ jẹ́wé èmi sọ fún yín jóni ẹ ti bàjẹ́ jù a máa sọ̀rọ̀ àwa tí yóò máa sọ̀rọ̀ ẹ máa gbé lọ́dọ̀ bàbá wa èmi dákọ̀ bàbá yín ni wọ́n lé Alhaji Àgbà sílẹ̀ àtẹ́mọ́ wọ́n ti kíníkan ta nílé fẹ́ wó túrásì Alhaji Àgbà sọ pé Alhaji Àgbà lọ́kọ̀ pàǹtí tẹ́ kọ́ Alhaji Àgbà lọ́kọ̀ táwọn sálàyé fún bẹ̀lá dúró lé lérí èèyàn sì fẹ́ èèyàn pọ̀ wọ́n bá lọ kú náà ni bàbá ṣe àdámà bàbá wa ni wọ́n bàbá ṣe àdámà àfa wa ni wọ́n á sì sọ́tù á sí wọn àmọ́ lọ́tẹ̀ ẹ bá pamọ́ wọn tẹ́ ẹ ní wọ́n pa á mú ògbé wa ká wò ó bàbá rí nǹkan kan tí wọ́n kọ tí ò tẹ́ wa lọ́rùn á sọ àpàkíyèsí ẹ̀ tá bá fẹ́ kọ tí wà ní fọ́ bẹ́ẹ̀ lópin ìgbà tá bá ti rẹ́rì tá gbé dání alẹ́ pàtàkì àfáà ń pa púpa ẹ̀ wá lọ kó tí ra jáde fún wa Alhaji Àgbà sọ báyìí ẹ̀yin sọ pé ká má dàtàn rú wo Alhaji Àgbà nígbà tí wọ́n bí mi ní ẹni wọ́n sọ pé bàbá kọ̀ ká bàbá kíní kan bàbá ṣẹ́ka dáwọn ní iye báyìí jọ́nà bí wọn tí wọ́n bọ́ Alhaji Àgbà láyé Alhaji Àgbà ló bá wọn láyé ẹgbẹ́ sílẹ̀ aká ìnáwó amúkẹ́sẹ̀tì Alhaji Àgbà jáde báyìí tẹ́ẹ̀fẹ́ tí ara yín gbọ́ ètò ìtúnjà yín àdúgbò èèyàn wúrà ẹ̀dá olóró ń dá sáà níwọ̀nyí ẹ̀fẹ́ tí ara yín gbọ́ ma ballagakum hadha an khabarin bal ballagakum min fihi sami'tumuhu min fihi ẹnu wọn lẹ ti gbọ́ gbogbo ayé ló gbọ́ bẹ́ẹ̀ nígbà tí wọ́n bí mi ni à ń sọ ẹ̀sìn à ń kun lọ́dọ̀ ẹ̀ à ń kọ ẹ̀sìn parẹ́ ẹ̀sìn pé wà lálábòsí ẹ̀sìn pé wà lọ́dàlẹ̀ ẹ̀sìn pé wà níbi kíni ẹ̀rí la mú wá fún yín ẹ̀ la fẹ́ dàtàn rú lọ́nà wo people should help me ask you people in what way mo fẹ́ dàlú làdàbí àfẹ́ dàlú kíni kan èjì lẹ́njà sí talọ́jà sí èjì ẹ̀yin lẹ gbé èjì dé ọkùnrin olóyin yìí ló dá wà lálẹ́ ló dá ọ̀rọ̀ èjì ta lọ sọ yìí ti ń bẹ́lẹ̀ ta mọ́ láti jọ ìta sọ kankan náà yìí ti ń bẹ́lẹ̀ ta sọ anything nígbà táwọn èèyàn máa fẹnu kan ọ wá kun ẹyọ kan kẹ lọ mọ kò sí irú mo ti fẹ́ kí ìlú ọdá tó kò sí mo ti fẹ́ ká sàṣepọ̀ tó wọ́n fẹnu kan Alhaji Àgbà láìda èmi èé fẹnu kan àfáà mi ó dà ṣe kára mi fẹnu kan wọn láìda wọ́n dọ́dọ̀ wọn wọ́n sọ fún mi pé bẹ́ẹ̀ nìkan bá bú ó bá ṣe bó ẹ pé mi náà ni àwọn kan ṣe ń ṣe dáadáa èmi náà ń bú ẹ ṣeun èmi náà máa bú wọ́n dọ́dọ̀ Alhaji Àgbà wọ́n bú mi pèmí lóko tó bá wù ọ́ kò sí nǹkan kan dédé ara mi ló ṣe ó ti pè mí bẹ́ẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá tọ́lọ́ ń sàpọ́nlé òun fún tọ́lọ́ mọ́ wọn jẹjẹkújẹ wọn mú kú wọn fẹ́mi kóbi wọn dàlúrú wọn kò sí kankan tí wọ́n ṣe láyé láìda ẹjá wọn gbọ́dọ̀ bàbá onílé márùn lọ. aw kabira qariba aw ba'idan habiba aw bagidan ọ̀rẹ́ rẹ ló gbé wá ni o ọ̀tá rẹ ni o ẹni tó jìnnà sí ọ ní ẹni tó sọ tó bá tọ́lá ló gbé wá dá padà tó bá ti mà. ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ o bí ẹ bá rí pé irọ́ ni kíní wọ́n sọ lọ́rọ̀ ni wọ́n kọ́ kalẹ̀ ni níta ń wí wallahi ara yín ò lè gbà ara yín ò lè gbé ara yín ò lè gbé. olúwa àwọn àfáà méjèèjì tí ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ wọn olúwa kó fún alábàárìkà wọn olúwa kó fún alábàárìkà àfáà wa àgbà bàbá wa làwọn gbọ́dọ̀ pè wọn Muhammad Kamaluddin Al-Adabi bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilori àbá méjì yẹn lè a fẹ́ sọ̀rọ̀ wọn àwọn bàbá méjì gbogbo ẹni tí kò bá máa fi àlùbáríkà wọn tọrọ olórí ibú ni èmi ò ní jíjọ káyé kí n má ṣàdúrà fún àwọn méjèèjì àmọ́ kò sí settlement lérí pé ntàlájẹ àgbà òwí kí n lálàjẹ àgbà wí ntí Sheikh Adam òwí kí n ní Sheikh Adam wí ọ̀rọ̀ ká ti ń jà lọ bẹ́ẹ̀ tí bí bàbá ti sọ ọ́ kọ́ èmi wà ń bẹ̀ wallahi wal Qur'an al-azim mo wà ń bẹ̀ mo drive àwọn yẹn lọ kọ́ bá ń play ọ̀rọ̀ yẹn. kọ́tọ̀ ní kí wọ́n play rẹ̀ bàbá wa Fadilatu Sheikh Abdulqadir bóyá Abdulqadir náà tó ní onílé márùn hafidhakumullahu wa ra'akum ọlọ́run jẹ́ àríyìn pẹ́. ẹ jẹ́ wọ́n play ọ̀rọ̀ náà ẹ̀yin yẹn gbọ́ obi tó torí tó jẹ́ ń jáde ní òtórí tí wọ́n ní tí ìbá ti bẹ́ẹ̀ pa àwọn nǹkan tí ò ní túmọ̀ ní àmì àwọn kò sí nǹkan tí wọ́n jáde wá ṣe gbogbo ibú tí wọ́n ń bú ní kọ̀rọ̀ yàrá tó ti ń bú ni ó rí pé ń jáde wá bọ̀ torí pé ò ní túmọ̀ mo sọ pé táwọn tó ní túmọ̀ bá jáde nínú àwọn bàbá wa yìí nísìn á jáde wá sọ̀rọ̀ wá ìlà á sára asukut so min an nujiba al-ghabi abadan naam ọ̀yà ẹja gbọ́ ọ̀rọ̀ àwọn bàbá wa Abdulqadir onímọ̀ wọ́n fẹ́ pílé ọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà èmi ò sọ nǹkan kan já kẹsẹ̀ ti táwọn ìkànnì àwọn ọmọlẹ́yìn wa àbúrò wa tí wọ́n gbé jáde òun ni mo pósì ṣùgbọ́n wọ́n tún tàgé ó kọ́ mi mọ́
wọ́n tún dágbé ọkọ̀ mi mọ́ ọ̀rọ̀ náà so èmi kọ́ mo sì sọ̀rọ̀ wọ́n gé ni wọ́n sì sẹ́ndẹ̀ in fact kan náà àwọn admin mi ló post ẹ̀ so bó ti wá jẹ́ pé ọ̀rọ̀ òun wà ní but bó ti wá rí báwọn náà sódòdó ni àbírọ́ ẹja gbọ́ látẹnu. kó tó di pé ẹ gbọ́ dáadáa o ọ̀rọ̀ ẹ̀mejì náà play kìíní alákọ̀ọ́kọ́ tán play rẹ̀ ẹ jẹ́ fún yín ní gist kan pa rẹ̀ kẹ́ ẹ gbọ́ bó ṣe dún tán á play rẹ̀ lẹ́lẹ́kejì tí wọ́n play rẹ̀ ẹ gbọ́ bó ṣe dún ẹ̀jẹ̀ agbára àkọ́kọ́ ni ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ dáadáa bí kìíní òun ṣe sound so clear àbí ò clear kẹ́ ẹ note ibẹ̀ down tí bá fẹ́ gbọ́ ẹlẹ́kejì náà so clear àbí ò clear kẹ́ ẹ gbọ́ dáadáa now ẹ̀jẹ̀ agbọ́ báyìí. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. ṣe gbọ́ bá láwọn kan ṣe dún ẹ jẹ́ n tún dá padà sẹ́yìn díẹ̀. máa fi bàbá wa Sultan Kamaluddin agbòwí kìnnìlájẹ àgbàwí ntí Sheikh Adamu wí kìnnì ṣe Adamu wí ọ̀rọ̀ ká ti ń jà lọ bẹ̀tí bí bàbá ti sọ ọ́ kọ́ èmi wà ń bẹ̀ wallahi wal Qur'an al-azim mo wà ń bẹ̀ mo drive àwọn yẹn lọ kọ́ bá ń play ọ̀rọ̀ yẹn náà. mo rò pé ẹ gbọ́ bẹ̀rù dáadáa nítorí dá padà sẹ́yìn gan aláàjì ò ní bínú pé mi ọmọ òun ń pìtàn òun ẹ gbọ́ bọ́ọ̀rọ̀ ṣe sáǹdì ń pìtàn òun ọ̀rọ̀ òun kí náà máa ń pè ní sílẹ̀bù méjì ni pìtàn gbẹ́gẹ́ skẹ́ nóòtì ẹ̀ dáhùn pìtàn ó ṣe sáǹdì nu ẹ tún bẹ̀ gbọ́. ẹ nóòtì ẹ̀ dáadáa ní padà sẹ́yìn mọ́ mi eléyìí ẹ gbọ́ bí kí ni ó ṣe sáǹdì pìtàn aláàjì ò ní bínú pé mi ọmọ òun pìtàn àtẹ̀yìn tí wọ́n tún padà play kẹ́ ẹ wo bóun ló ṣe sound now. èmi wà ń bẹ̀ wallahi wal Qur'an al-azim mo wà ń bẹ̀ mo drive àwọn yẹn lọ kọ́ bá ń play ọ̀rọ̀ yẹn náà. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀. mo fẹ́ ti gbọ́ bẹ́ẹ̀ o ẹ jẹ́ àwọn ọmọ sọ̀rọ̀ lọ ó tún wá tún play again kẹ́ wá wo bẹ́lẹ̀ kejì ó ṣe sound now. tí bàbá sọ mo wà ń bẹ̀ ní 1982 mo wà ní Markaz níjọ́ tí àlífà bàbá wa Safiyullah Kamaluddin Kamaluddin ìjọ àti bàbá wa Sheikh Abdulrahman Salahuddin Ila al-Murshid al-Am li Jama'at al-Ansar al-Islam wallahi wal Qur'an al-azim mo wà nù ọgbà Markaz níjọ́ tí wọ́n mú invitation wà fún Sheikh Adamu kódà ìdára tí Sheikh Adamu lò yàrá karùn-ún òkè ni wọ́n tún ṣe fún wúlátà òjì lọ́dún náà tí wọ́n fi mú invitation náà wá wallahi ta'ala ọlọ́run tó fi mí ṣe kò ń gẹ́ mo tún wá wà ń bẹ̀ àfáàṣẹ tí ọ̀gbọ́ níjọ́ tí àwọn bàbá tún wá ń ṣe wòlímà fún gbogbo àwọn ọmọ mi máa fi bàbá wa Ọláyíwọlá mi máa fi bàbá wa Sultan Kamaluddin mi máa fi àwọn àlífà àwọn bàbá wa kẹsẹ̀ yàwó fún yẹn mo dráìfù àwọn márùn lọ síbẹ̀ ǹjọ́ náà lọ́wọ́ mo dúró síbi tí síkà wà mo dráìfù bàbá mi Muhammadu Laminu lè márùn lọ bàbá wa Isahaka Amura bàbá wa Ali Tẹlẹfun Alhaji Abdulrauf Oya gbogbo wọn ti wọn wájú Ọlọ́run mo já àwọn níwájú iléeṣẹ́ Kamal báyìí mo lọ páàkì Sọmọdá mo tún wá dé Markaz padà ìtọ́jú mọ́sáré wa lé ni bàbá tún wá ní kí wọ́n play kẹsẹ̀tì yẹn nínú mọ́sálásí fún wa wàlá anátúláhi anàlùkàdìbí wàlá amátúláhi anàlùsọ wọ́n jẹ́ pé òótọ́ ni tí ń sọ yìí bàbá ní kí wọ́n tún play rẹ̀ wọ́n tún play rẹ̀ ọ̀rọ̀ tí bàbá sọ bàbá náà máa pìtà nẹ́bí náà aláàjì ò ní bínú wípé òde ọmọ àwọn ní ti ń pìtà àwọn. ìlàlà abúlé márùn kò sáùndì àágbọ́n tó clear gbogbo ayé náà sì mọ̀ ń bẹ lórí nẹ́ẹ̀tì ó sáùndì dáadáa èmi ọmọ ń dà padà síbẹ̀ káwọn yóò tún gbọ́ngbà tẹ́ bá play léyìí tẹ́sọ̀ ìtàn èmi ọmọ òun ní ń pìtàn òun èmi ní ń pìtàn òun níbi òde ọmọ rẹ̀ alákọ̀ọ́kọ́ tó dórí jìnnà kò sáùndì báwọn eléyìí bó ti wá sáùndì bẹ́ẹ̀ ni òye wa o àti túmọ̀ tẹ́ fún yín ẹ wá já gbọ́n tí wọ́n sọ lọ. ní ọmọ rẹ̀ òde ọmọ àwọn ní ti ń pìtà alájọ òní bínú kò de ọmọ àwọn ní ti ń pìtà àwọn ṣiṣẹ́ ọlọ́run. ẹ wá gbọ́ o ẹ gbọ́ o ẹ wá gbọ́ o ọ̀ya. tí mo fẹ́ fi rinlẹ̀ náà ni pé bàbá ní bàbá wa Sheikh Kamaluddin ò ní bínú pé òde ọmọ àwọn ní ti ń pìtà àwọn ní tí wọ́n gbínú
ẹ máa jẹ́ ká ṣe lápsù ìfẹ́ ó dára. Ọlọ́run jáde bàbá wa onílé márùn pẹ́ wọ́n play kẹ́tẹ́ tí mo tètè ń bọ̀ wọ́n kàn àárín wọn ni àárín wọn wà lè bí wọ́n bá bọ́ sáàrin tí ọ̀gbọ́ tiwájú tí ọ̀gbọ́ tẹ̀yìn tí wọ́n kàn lọ kí nǹkan láàrin kò ní da ẹja wa gbọ́ níwọ̀n bá sókí láàrin ìṣẹ́jú méjì náà ni kí ni ń bá bọ̀ káfí kọ kí ni siyak ẹja òun lá play ọ̀yà wa tẹ́tí kẹ́ gbọ́ ẹ wo ohun tí wọ́n ń bá bọ̀ o bóyá òde ọmọ òun ni àbẹ́mi ọmọ òun ni wọ́n wí aláàfọlẹ́ yìí ẹ̀rí pé mi sọ lórí ẹ̀ kò sí tó kàn mí but ẹni tí ó ní kí ló dé tóbi tí wọ́n á kíní kankan bí wọ́n ti ń sọ pé kí ló dé ń bì kí ló tọ̀ sọ fún bàbá onílé márùn bẹ́ẹ̀ ẹ̀mí wọn ti sọ yìí tó ti lọ tí wọ́n tètè tún wá pilẹ̀ rẹ̀ ń jẹta àbánà náà ṣe so tí wọ́n á fẹ́ kùn mí lọ́dà pé a change ọ̀rọ̀ láwùsù Sheikh Adam láyé ọlọ́run níjẹ́ ẹja gbọ́rọ̀ látẹnu Sheikh Adam gangan ń bẹ lórí YouTube ń bẹ gbogbo ẹ̀ gbogbo ẹlẹ́yìn lọ́run alhamdulillah ọlọ́run jáde yín fẹ́ ọ̀yá. àwọn mímọ̀ ní ìpínlẹ̀ náà ọgbọ́n náà ẹgbẹ́ kan náà ni wọ́n bẹ̀rẹ̀ àdúrà. mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa ni o bí tọ́rọ̀ ti pilẹ̀ ní sí ń bọ̀ ni o yàtọ̀ fún tí wọ́n lọ mú jáde o fẹ́ kẹ́ tẹ́tí kẹ́ gbọ́ dáadáa kẹ́ wo ní tẹ́mẹ́rẹ̀ kẹ́ wá so papọ̀ ọ̀yá. wọ́n tẹ́jọ́ náà wọ́n gba bàbá yìí àwọn àbọ̀dé wúlò sí wọ́n tẹ́jọ́ náà gbogbo wọn náà yáa ṣe ìrúnlẹ̀ fún kàmáàlù sí ìdíje náà. títẹ́ káwọn gbé láàká aláká kùkú wọn ti dá báyìí ààyè ìṣèjọba àwọn ti ṣe. ẹ máa gbọ́ o bí wọ́n ti bẹ̀rẹ̀ nu àwọn tá a kò tán pè láàfà yà jẹ́ nǹkan kan jọ́nà ìjọ táwọn àgbàlagbà ń jà àfà náà ti ń jà àfà bọ̀ ọ̀tẹ́ máa gbọ́ ìbẹ̀rù kankan àná bí wọ́n ti sọ̀tọ̀ òun náà lánàá ọ̀pọ̀ tí mo kàn fẹ́ kẹ́ mú bẹ̀rù dání àwọn ìjẹ́ nǹkan kan jọ́nà ọjọ́ tí wọ́n ti ń pè wọ́n láàfà ọ̀yá yá wọn gbọ́ lọ. aláàbá tó ń tẹ́ gbàánù tó pàtàwà tó pè láàfà àbánù. àtàlù lójú àwọn àbáàní tó ń tẹ́ àbá nígbà táwọn ìjọ lọ sí fẹ́ràn táwọn ọmọ tó ti ṣàgbà mi tó nígbà táwọn rí ìyẹn lọ sí mi. wọ́n tún wá dákọ̀ ẹnìkan wọ́n ní bó ṣe ṣàgbà àwọn tóun níjọ́ táwọn ń wí ọmọ kéwù ni ṣùgbọ́n àáfà wọ́n kọ́ sọ pé àgbà ni wọ́n tún wá ní jọ́nà ní ti ń dà fà ẹ wá sọ wọ́n á dákọ̀ ẹnìkan mi ò mórúkọ ẹni mẹ́ni náà wọ́n ní bó ti ṣàgbà mi tóun tí wọ́n ní pé ó jẹ́ ní ojú àwọn lọ dáadáa bó ṣe ṣàgbà àwọn tóun ọmọ kéwù ní jọ́nà wọ́n jẹ́ àṣàbò sí àmì ìjà wọn gbọ́dọ̀. ọlọ́run bá akẹ́ṣẹ́ Sheikh Adam àtàwọn alájà àgbà ẹ máa gbọ́ òbí tá à ń lọ ní o. ṣé mo ti fọ́ọ̀dù ẹ ní. títẹ́ káwọn gbé láàká aláká kùkú wọn ti dá báyìí ààyè ìṣèjọba àwọn ti dá láàbá tó ń tẹ́ gbàánù tó pàtàwà tó pè láàfà àbánù. àtàlù lójú àwọn àbáàní tó ń tẹ́ àbá nígbà táwọn ìjọ lọ sí fẹ́ràn táwọn ọmọ tó ti ṣàgbà mi tó nígbà táwọn rí ìyẹn lọ sí mi. wọ́n lè bẹ́ẹ̀ làbá àmọ́ mọ̀ lọ́dọ̀ àbá ọ̀gá ẹ̀yìn náà lọ́dọ̀ wá sí lọ́dọ̀ wá gbé lọ́dọ̀ kojú sáríà. kí ló dé mo ti fọ́ọ̀dù ẹ ní nípa fẹ́ ká gbọ́ mẹ́. àlùfáàjọ kàńtà àwọn mímọ̀ ní ìpínlẹ̀ náà ọgbọ́n náà ẹgbẹ́ kan náà ni wọ́n bẹ̀rẹ̀ àdúrà. àbábùláì wọ́n àti yẹn bá ń sẹ́ndẹ̀ tó ń kọ́ lélẹ́yìn. wọ́n tẹ́jọ́ náà wọ́n gba bàbá yìí àwọn àbọ̀dé wúlò sí wọ́n tẹ́jọ́ náà gbogbo wọn náà yáa ṣe ìrúnlẹ̀ fún kàmáàlù sí ìdíje náà. títẹ́ káwọn gbé láàká aláká kùkú wọn ti dá báyìí ààyè ìṣèjọba àwọn ti dá láàbá tó ń tẹ́ gbàánù tó pàtàwà tó pè láàfà àbánù. àtàlù. ẹ dákun ọ dàbí pé ìtọ́ ẹ kí n play kọ́ ni mo play ẹ yẹn sáré play rẹ̀ ń bọ̀ ẹ fún mi ní just 1 minute. màá wò lọ́sìn ọ̀yà dákun lẹ́mi ní wọ́n kí ni mo rò pé òun ni sọ́rí. Oh, ọlọ́run pé àfáàbláì sẹ́ndẹ̀ ok ẹ jẹ́ ń lo tàfáàbláì ó yẹ máa gbọ́ o. èyí tí mo ń play náà lẹ́tún sẹ́ndì padà èyí òun kò kún kò sínú ẹ̀ ẹ máa gbọ́ o lélẹ̀. ẹ máa gbọ́ o. ẹ máa gbọ́ o bọ́rọ̀ kan bá dé gbogbo ẹ̀yin àgbàlagbà ẹ jẹ́ n tún gbọ́ sẹ́yìn dáadáa kẹ́ ibi tọ́rọ̀ ohun ti ń bọ̀ ní kó tó kan bí tí bàbá ńlẹ̀ márùn ti gbé òun ó yá.
bọ́rọ̀ kan bá dé gbogbo àgbàlagbà alájò ní bínú à ń pìtàn nábì nígbà tó a ti ń pìtàn nábì tó jù wá lọ ẹ máa gbọ́ ẹ máa mú ọyá. gbogbo ẹ̀yà àgbàlagbà à ń pìtàn nábì alájò ọ̀wá ní bínú pé mi ọmọ òun ní ń pìtàn òun káyọ̀ wá sọ pé kí ni mùnásábà ti ń bẹ láàrin ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òun ni àtọ̀rọ̀ tẹ́ ẹ ní Sheikh Adamu sọ bọ́rọ̀ kan bá dé gbogbo ẹ̀yà àgbàlagbà à ń pìtàn nábì kí ni túmọ̀ kí ni concept àbí kí ni tẹ ọkọ̀ gbọ́yé kí ni mọ̀ fún tẹ gbọ́yé bí ọ̀rọ̀ Sheikh Adamu sọ pé à ń pìtàn nábì gbogbo ẹ̀yà àgbàlagbà bọ́rọ̀ kan bá à ń pìtàn nábì náà so ìtumọ̀ pé tẹ́mi ọmọ tí máa pìtàn wọn gẹ́gẹ́ bí bàbá kò sábúrú mẹ́sì bá ń pìtàn nábì tán wí nìyẹn ẹ wá ní ìdí wọn sọ ni pé èmi ọmọ òun ní ń pìtàn òun lóde ọmọ òun. ẹ yẹn dá padà sẹ́yìn díẹ̀ sí ẹ gbọ́ àrùn yẹn ẹ dá padà sẹ́yìn ni. ẹ máa gbọ́ o. bọ́rọ̀ kan bá dé owó àgbàlagbà ọmọ kékeré à ń pìtàn wọn so à ń pìtàn nábì náà tí wọ́n wá ní aláàjì ò ní bínú aláàjì ò ní bínú wọ́n mọ ìfẹ́ pé Sheikh Adamu ló kọ yẹn ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ nìyẹn bí aláàjì ò wá ní bínú pé ń pìtàn wọn why are you people like this kí ló dé ẹ bá sọ̀rọ̀ ẹ̀yọ̀ kan tí ẹ bá sọ méjì padà Ọlọ́run ti ṣe dé mi nu tó bá tú ẹ̀yọ̀ kan ó lè tú mẹ́ta sí ọ tó bá nítumọ̀ ní o kí ẹ̀ka jòkó torí kó kàn ro gbapanu kan wá ra fóònù fún so àbí ó dájọ́ 10,000 5,000 ó pé wọ́n á lọ ra fóònù wọ́n á tàn kí ní Kamilu alẹ́ àdàbí Kamilu kọ̀ǹpó ní yes orí pé nǹkan pósì ẹ̀ fún yín dáadáa ó yá ẹ̀gbọ́n dáadáa. Very clear. I'm going to pray. Ẹgbẹ́ àwọn gan sọ bóyá ló ti bàlágà ẹ má jà máa kéjọ ọ̀rọ̀ ṣẹ̀kà náà. So almuhim ibi tí mo fẹ́ lọ nìyẹn pé bàbá onílé márùn Ọlọ́run jẹ́ àríwọ̀n pẹ́ so wọ́n lè pè wá ní bóyá à ń change ọ̀rọ̀ Sheikh Adamu Ọlọ́run má jẹ́ ara burú láà fi change ọ̀rọ̀ wọn síbi tí ọ̀sẹ̀ dá bóyá nítorí pé a nífẹ̀ẹ́ àwọn alájí àgbà àbí kìnnì kan ará àbàdàn àwa kì í sí irú èèyàn báwọn ni so àwọn ọmọ kan sọ pé bóyá kọ́lá mi ń ra àwọn àfáà kan náà bóyá èèyàn wá ní tírẹ́dì àfáà kan sínú èyí ṣe tẹ̀ ń jọ́ọ̀jì inú wa ní gbogbo ohun tẹ̀yìn ń ṣe látijọ́ yàrá màdàbí àkàkàn wọn sọ pé torí pé ẹ hate alájí àgbà ẹ fẹ́ downgrade alájí àgbà ẹ fẹ́ ṣe kìnnì kan èyí ṣe tẹ́ pé titi yín máa dá tẹlifíìn ní dá èyí ṣe tẹ́ ń gbẹ́ inú wa wò tẹ́ ń ṣiṣẹ́ abẹ fún wa láti mọ inú wa kìí ṣe ilé òtẹ́ rẹ̀ nìkan tí mo fẹ́ bẹ̀rù mú yín kọ́sàmọ́ billazi khalaqani mi ò rẹ̀ nìkan tí mo fẹ́ bẹ̀rù èmi ò rí ni o so tí fi wá máa wá sọ fún yín máa fi dúdú sínú yín máa tún fún síta nínú àfáà tí mo láìkì jù lẹ́yìn àwọn àfáà wa Sheikh Adamu lókù kìí ṣe bẹ́ẹ̀ nǹkan torí tiẹ̀ kò ní nǹkan tó fẹ́ ṣe fún mi ò nítumọ̀ mo nífẹ̀ẹ́ wọn kò sí sẹ́nì kankan tó bá jọ ọmọ kéwú tí ò ní láìkì Sheikh Adamu gbogbo nǹkan náà fi tọ́ sàpọ́nlé kẹ́ máa rò bóyá àbí afẹ́ dín kíni wọn kù afẹ́ tí ọlẹ́ nìkan ṣubú afẹ́ ṣe kíní kankan ọlátọ́lọ́hún ṣe ní Sheikh Adamu tó lè ṣubú ni wallahi kò sí ṣubú hatta qiyami saa tálíkì àmọ́ ọlọ́run fi dé ẹgbẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí inú ọkàn mi má jẹ́ Aláàjì Àgbà ṣubú láíláí má jẹ́ lè tèmi náà ṣubú má jẹ́ mi náà ṣubú ẹ̀mí má jẹ́ ń sutara ṣùgbọ́n tẹ́ ń wí káàkiri gbogbo wọn là ń ṣàlàyé fún yín
wo àwọn kan tí ò ṣe ẹ̀yẹ ká mọ̀ ṣe àtúmọ̀ ṣe fún yín kẹ́ ẹ lè mọ̀ pé hatred kọ́ ẹ̀yin ibi tọ́rọ̀ bá ti bẹ̀rẹ̀ mọ́ gbàgbé ẹ̀ ọkùnrin olóyin àwọn ọmọ tán ń lọ sọ pé abalẹ̀ ìlàsẹ̀ kíní kankan èwo mú yín lọ jáde lọ kọ́ṣà wọn tẹ́ jáde kọ́ṣà wọn èyí tó jáde láti ti ń pariwo kíní kan òun lọ́mọ pọ́blẹ́mù tó bàbá tó wá ń sọ pé bàbá kan àfa ńláńlá ni kíní kan ṣé adámọ́ gbogbo débi òkú nǹkan fẹ́ràn alákọ̀ọ́kọ́ ni pé kí ni tó fẹ́ ká gbà níbi ọ̀rọ̀ tí ń sọ kí ló kan ọ̀rọ̀ eléyìí tó mú wá ṣùgbọ́n ẹ̀rí ọ̀rọ̀ òun bí àìdá torí pé ẹ̀rù èmi ò mọ tí ṣàràfi tó fẹ́ kàn kún ṣe kàdá níbi ọ̀rọ̀ tó sọ kí ni àpọ́nlé tó fẹ́ kó bá ṣe kàdá níbẹ̀ talẹ́ni náà tó wá jáde fún mi lẹ́yìn kan tó jáde tó correct bàbá wọn tó correct doctor ẹ fún mi lẹ́yìn kan kò sí so ká ṣàlàyé fún yín pé báyìí ẹ̀yin lẹ́sìn gbé nǹkan jáde táwa náà fi ń gbé nǹkan jáde ẹ̀yin lẹ́sìn sọ̀rọ̀ táwa náà fi ń sọ̀rọ̀ kí ló fẹ́ gbà mí kàn yín àwọn tí wọ́n ń sọ kí lẹ sọ fún wọn àfọ̀n ń lè márùn kọ́lọ̀ ń jáde wọn fún àbọ̀ ń lè márùn gbogbo wọn ní gbogbo ẹ̀ ni wọ́n sí wa kọ́dà àwọn èsì aṣáájú bàbá ni wọ́n jẹ́ sí wa ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ a lè fún láyè tí èsì tiwa kan gbé lé wa lérí wọ́n dákọ̀ wa wọn dákọ̀ wa o a lè gbà láíláí òdodo máa ń korò lára ni ṣùgbọ́n we have to say it gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pé kíníkan ọ̀rọ̀ èjìdí ọ̀rọ̀ kíníkan dé kì í sàrà la fà á àwọn yóò ní wọ́n fà àfa àwọn náà lọ bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n pàtàn alájà àgbà bí ó ṣe da sí ká dákẹ́ ni ẹnìkan ni sẹ́wọ̀n pé tẹ́ bá ti yọ ìtàn sí alájà àgbà tẹ́ bá ti ní iye ọdún kan ni wọ́n gbogbo kàlámọ̀ tọ́lọ̀ sí fún alájà àgbà gbogbo tọ́lọ̀ sí adámọ̀ ó ti fún wọn dájú ẹ̀dábì ó ti wónù tọ́lọ̀ sọ bẹ́ẹ̀ fún pé alájà àgbà ń ṣe wá sí lọ́mọ 15 years kì í ṣe kàdámọ̀ nìkan ni wọ́n pa ṣé adámọ̀ lọ pa wọ́n pa dáadáa kì í ṣe àwọn nìkan ni wọ́n pa kì í ṣe àwọn nìkan ni wọ́n ń wí kì í ṣe àwọn nìkan ni wọ́n ń sọ ọmọ ọ̀rá ìmù pé 15 years ni pé bàbá arákùnrin ní kì í ṣe àwọn nìkan ni wọ́n sọ gbogbo àwọn àfáà náà ni wọ́n sọ tí wọ́n jọ jẹ́ méjì tán tí wọ́n ju wọn làtàn tí ò tó wọn ọ̀rá ìmù ṣùgbọ́n èjì yìí ọ̀rá ìmù hátà ọ̀rẹ́ wọn tí wọ́n jọ lùgbà bá pọ̀ kági àtàwọn míì náà ẹ̀kan 1907 1905 19 kìíní kan àwọn 18 kìíní kan gbogbo ọ̀rá ìmù èyí wọn ọ̀rá ìmù èyí ò nìkan ni bá yọ kú kìí ṣe torí pé ọ̀rá ìmù láfi ní ẹ̀yọ́ kú torí pé ààrẹ rí tó wà àkíwá min anna kibala hata tarikh a rí ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ láti ẹnu olóró tó ẹgbẹ́ tájù lábì ló bá sọ ìjà alájà àgbà fún wọn ní sẹ́ àgbà tó ẹgbẹ́ kẹsẹ̀ ṣe tájù lábì àwọn àbákan ládùúgbò tó ń jọ alájà àgbà lọ táà náà mọ̀ àgbà tí wọ́n wo àwọn àfáà wa tí wọ́n tó àwọn alájà àgbà lórí tí wọ́n ti sọ pé táwọn ti gbọ́ ni ẹ sì fẹ́ ká gbà bẹ́ẹ̀ àlálùkù àwọn eréṣiríṣi ìtàn àwọn táríkì eréṣiríṣi ìdẹ́tì eréṣiríṣi làwọn èèyàn sọ so àwọn fi wá gbọ́ èyí tó wá látẹnu ẹni tó lọ́rọ̀ gan sọ́hìbù lè ké sọ́tì nọ́ọ̀sùhù ẹni tó ní ìkíṣọ̀ gangan ọkọ̀ sọ kì sọ́tàhù ẹ wá ní ká tì dànù gbogbo táwọn àfáà yòókù kọ́ ni ká kó wọlé àmọ́ àkó làádà ṣé ní ìbára ká imú dáwọn tí a ti sọnù ní tírẹ́dì ṣé ká dáhùn àwọn ẹgbẹ́ tí a dáhùn wálẹ̀ ni ẹ dáhùn tó lọ kílẹ̀ mi yìí lè ṣe tí ṣé a dáhùn fi wálẹ̀ ẹni tó ti lòkè ó ti dókè yẹn pátápátá wọn àti ìbí mi wọ́n ti débi tí wọ́n ń lọ wọ́n ti tún wá sẹ́rí wálẹ̀ wọ́n ti tún wá délẹ̀ wọ́n ti tún wá gùn 100 times millions times wọ́n èbí mi èyí tí ìlàlà pé wà ní oyún tí wọ́n tọ́lọ́run ti parí gbogbo nǹkan fún wọn àmọ́ irọ́ lẹ́yìn máa fẹ́ gbé ṣé kàdámọ̀ ga irọ́ lẹ́ẹ̀fẹ̀ fi gbé wọn ga ẹ máa dáhùn lé àwọn nílé kan èyí tẹ̀ ń ṣe gangan lẹ́la àwọn èèyàn ṣe àpá tiwa ni wọ́n àfa wa ni wọ́n fáàrí Ìlọrin ni wọ́n ṣùgbọ́n tá a bá nígbà kéèkì kò sí tàbùkù wọn wàláhì kò tàbùkù wọn èyí lẹ́yìn rí bí àbùkù kí lára àbùkù tó wà mẹ́ wọn la fẹ́ wo tòrọ́ ọ̀sẹ̀ alájà sáfẹ́ wo tó filẹ̀ jáwò tó bá yẹ pé ká yọ déètì tí ò ṣe dédé ní tí bàbá wí tán fẹnu ara wọn wí tí èsàwà la wí tọmọ kí wọn wí sí wọn lẹ́nu tó tún yànnà náà rẹ̀ ká sọ pé ní táfà wí la gbà ó òun ní jẹ́ pé awó tòrọ́ àsìwọ̀n ẹ̀ṣẹ̀un àwò fẹ́ wo tòrọ́ àsì alájà àgbà àwọn èèyàn kankan tòrọ́ àsì alájà àgbà sẹ́yìn mọ́ tòrọ́ àsì alájà àgbà ni wọ́n ń kùn mí lọ́dà tí ò jẹ́ ẹ má bínú pẹ́ntẹ́ ní mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n sórí ilé ìmọ̀lẹ̀ mọ́ sọ̀rọ̀ àgbùdọ̀ mọ́ sọ kọ́lọ̀ mọ́ fún wa sọ ó dáàbò rẹ̀ bù wá kó fi sọ̀rọ̀ sọ wa mi ò hí ti ẹnì kankan ìgbé ṣe pé bẹ́ẹ̀ bá hí ti ṣe kàdámà tẹ́ẹ̀ bá hí ti wọn ayé wọn náà lòun náà wà ó kù bí ó ṣe là níwájú Ọlọ́run gan wọ́n yìí ṣe èèyàn lásán wọ́n yìí ṣe èèyàn lásán àwọn kan bẹ́ẹ̀ tẹ́ pé wọ́n kan ṣe pé èèyàn lásán ni wọ́n kí pé èèyàn lásán ni wọ́n ṣe èèyàn lásán bí àlìjẹ̀nú àbí màláíkà ni wọ́n rárá min al-mustafina al-akhyar inú wọn ni wọ́n wà wọ́n ṣe kàdámà wà
àwọn tí ẹ pé mọ̀kọ́mù wọn wọ́n èsà ànábì ọlọ́run ṣùgbọ́n lẹ́yìn àwọn ànábì ọlọ́run àwọn táwọn tó wò pé ẹni rí làwọn yìí òun ni wọ́n bó sì ti bá a ṣe ń wí ló ṣe dénú tiwa torí tàbá wí báyìí kò sí tẹ́ẹ̀sì fún wa nínú tẹ́ẹ̀ fi wá sí ẹ̀ lálìjẹ́ náà tẹ́ẹ̀ fi wá wọ̀ wà láyẹ̀ ní nìkan tó wà máa bẹ̀rù mo láwọn tí ń pọ́nlé kọ́nà mọ́ láwọn tó bá pè mí pé Kamilu ní gbẹ́nu rẹ kú mẹ́ wà láyẹ̀ ní sọmọ́ nínú mọ̀ríkà sí bí bàbá mufti Ìlọrin lónìí tí wọ́n bá pè mí pé Kamilu kìíní náà ó sì tó wà èmi kí wọ́n pè mí o ọmọ yìí lọ bẹ̀ wọn àpọ́nlé tí wọ́n nínú ọkàn mi ń sọ fún wọn bí wọ́n sì ti láwọn tú bá wọn mo ti sọ ọ́njọ́ náà bá ṣe rí wájú lọ́dún mi tálíkà mọ́ lọ́wọ́ sì fi dénú ọlọ́mọ fàbúrú ṣe wọ́n láíláí bó ṣe wọlé mọ́ ìfẹ́ máa kàwé èèyàn àwọn mo láwọn èèyàn tí wọ́n tóbi lọ́dọ̀ mi tí wọ́n bá ní ṣáàzù ẹ̀dá tí wọ́n sì máa ń gbà nǹkan lọ́wọ́ mi tí sì máa ń filẹ̀ wọn àìmọye nǹkan ní ìbá ti sọ̀rọ̀ bàbá ọ̀tọ̀ ń pè mí ẹ dákun tó lọ lọ́hùn yìí sì dúró bẹ̀ yẹn ẹ má ṣe ẹ má ṣe ẹ dákun tó lọ lọ́hùn ṣe má kà wọ́n lọ láwọn ẹni ire láwọn èèyàn dáadáa láwọn ọmọlúwàbí so gbogbo kiri kan kẹ́ẹ̀sì pé igba kẹ́ẹ̀pẹ́gbẹ̀rún tí ìbá bẹ́ sọ̀rọ̀ lókù gbogbo yín bá yín pa ilẹ̀ ẹjọ́ ni kó wá yín lẹ ní fáìlì lọ́dọ̀ mi lẹ́sì ní sáìsì àwọn kan bẹ́ẹ̀ pé sáìsì tí wọ́n tá fún wọn àá ignore wọn ni wọ́n they are nobody àwọn kan bẹ́ẹ̀ tá a dá wọn lóhùn ṣàràfà ńlá ká lè pọ́n wọn nípa dá wọn lóhùn tọrẹ ní àpọ́nlé ni wọn kọ́dà bá àbájọ agree lórí nǹkankan lónìí nù ọlá àlejò agree so gbogbo ọbẹ̀ da kíní kan rú ọbẹ̀ ṣe gbá ọbẹ̀ ṣàwo ọba yìí pé bẹ́ẹ̀ náà ni ọlọ́run rí bí o bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run rí so ti imam so Allahu ta'ala as'al an yataqabbala minna salih a'malina wa an yuwahhida sufufa al-muslimin wa an yaj'ala kalimatana wahida ron kò sí gbólóhùn wa kò sílẹ̀ yọ̀kan nínú Islam lálàkọ́kọ́ nílọrin lẹ́lẹ́kejì láàrin àwọn àfà lẹ́lẹ́kẹta gbogbo náà ti ń tò dáadáa kálukú ti ń ṣàdúrà fáwọn àfà bó ṣe kàn ṣàdúrà fún wọn ṣàdúrà fàlàjà àgbà ṣàdúrà fún ṣe kàdámà wọ́n kẹ́ ẹ máa pín trade ìjọ kẹ́ ẹ máa sọ gbogbo nǹkan ní ìsáyàfi gbogbo nǹkan tí wọ́n bá sọ fún ọ nígbà tó ń kéwú lọ́tọ̀ ọjọ́ wọn kéwú white lọ́wọ́ ni àbí blue tí wọ́n bá sọ fún ọ nípa àlájá àgbà jáde síta kọ́ ọ sọ wọ́n bò bàbá má bò àlájá àgbà láṣìírí tó ti yé obìnrin tí wọ́n bá gbá lójú tí wọ́n bá sùn sọ síta pẹ̀lú ẹ̀rí rẹ̀ ẹnu pé tí wọ́n bá lọ sí mi tí wọ́n bá lọ sọ pé ọ̀dà kan wọ́n bí parọ́ mọ́ wọn fún ara mi ní sùúrù ìní dúdú ọmọ àlájá àgbà kódà ẹ̀wọ̀n rẹ̀ wọ̀n níwọ̀n sí lọ ni kókó tó ní ìdí mo gbé ọ lọ mo sì láwọn tó kún mi lórí ẹ̀ wọ́n parọ́ mọ́ wọn gbogbo tó bá fẹ́ sọ mú ẹ̀rí rẹ̀ wá àmọ́ tó bá mọ̀ nǹkan kan tí wọ́n sọ fún gbà tó ọjọ́ lọ́mọ kéwú àbí tó dàáfà ní kíláàsì wọn ti wí fún ọ kọ̀rọ̀ yàrá wọn ti wí fún ọ ìta gbangba wọn ti wí fún ọ wí jáde kó wí jáde kásẹ̀ màá kásẹ̀ fẹ́ wọn táfà wa kù sí tọ́lá wò rí awáwáwá rí wàláyà awáwáwá rí yìí tẹ́ bá sì sọ jáde torí pé àti ìdáhùn torí pé ká mọ́ tún pè wá lálàsì jù náà ni ò já dáhùn wàláì so ẹ lọ ṣọ́ra yín ẹ má lọ tọwọ́ bọ́ sí jù dédé igi tẹ́ sí léru ní ẹsẹ́ dédé igi tẹ́ léru wọ́n ní ìdùnnú ẹ má ní ẹgbẹ́rù mi ò toró lè wọ́ ọlọ́run dédé igi tó léru òun ni ọsẹ́ ẹni tí wọ́n bá gbé àwọn kìnìún sí orí YouTube gbogbo àwọn àti ìdákun bá gbé síbẹ̀ àbá ní ọmọ gbé síbẹ̀ àmọ́ nítorí ọjọ́ ọ̀la nígbà tán wí báyìí kílẹ̀ yìí náà wí báyìí nígbà tán wí báyìí kílẹ̀ yìí náà wí ó ti bá wọn nísìn so àwọn kọlọ̀rọ̀ sísì tún pọ̀ wá tún lọ àwọn tó wú mi jáde kí wọ́n á máa jáde máa wéṣì táìmù àwọn èèyàn àbí máa da gbogbo kíní so wàá kàn máa play rẹ̀ fún ẹ bá download ẹ bá send ẹ sí wọn kò jù bẹ́ẹ̀ lọ kẹ́ send ẹ sórí kíní so ibi tí a bá ọmọ lẹ́nu àwọn àfáwà bàbá wa ń lò máwùn àwọn ni wọ́n jẹ́ kí ká jáde lẹ́nu so ọlọ́run lábẹ́ bimanihi wa fadlihi wa karamihi wa ihsanihi abẹ́ ọ̀dàkùn bá a kẹ́ alájà àgbà dáadáa ọ̀kọ́bìlà wo bá a kẹ́ tájùlá dábì bá a kẹ́ gbogbo àwọn àfáwà nílọrin bá a kẹ́ Sheikh Adam bá a kẹ́ bàbá ní máàdì bá a kẹ́ bàbá ní ìwó bá a kẹ́ bàbá ní sọlọ bá a kẹ́ bàbá léèlá
ló bá kí baba líla Sheikh Abdulrahman baba líla Imamu Malitana Ọlọ́run dákun náà lè fi ìlì yìí na maqamahu náà àwọn tí ó ra lè jẹ́nà tá nàbí ọwọ́ tí ó wọ̀ ní ó bá fi baba líla sí àtàwọn àti gbogbo àwọn afáwa kàrìnkàrìn ẹgbẹ́ tá a bá ń dákọ wọn àtàwọn ọmọ jùhúdá tí wọn tí wọ́n bá zálà so sójú ọ̀nà ẹ̀sìn yìí wàláhì àlè kàtán lọ́dún dákun bá ké gbogbo wọn wọ́n tàbí dákọ̀ wọ́n pọ̀ nù lọ níbẹ̀ wọ́n pọ̀ káàkiri gbogbo olúkàkiri tọ́lọ̀ fi wọ́n ṣe èèkàn sórílẹ̀ bá kẹ́ gbogbo wọn o la hawla wala quwwata illa billahi al-aliyyil azim so ọ̀rọ̀ náà bó ṣe rí nu àwọn òsì ọ̀rọ̀ Sheikh Adam àsì gbọ́yé a sì tú síbi tí ó yẹ so àwọn kíṣẹ́ tí wọ́n sì ń bẹ lórí YouTube ń bẹ káàkiri so òye tí ẹsẹ̀ ń bú wà láì yẹn ẹ̀ nídìí ẹ̀ fún wa níta àmọ́ níta gbọ́ so ẹni tó bá yẹ sí pé wà ní mọ̀ bú wà láì so ó ní kí ẹ máa yiri ọ̀rọ̀ rẹ̀ wò so nídìí rẹ̀ níta wà gbọ́n èyí tẹ́ ẹ sì ní bóyá ẹ bá nìkan lọ ẹ sọ sórí péjì alhamdulilayi ti ní péjì ẹ sọ sórí péjì gbogbo ayé ọgbọ́ so ká tún lọ gbé tó wà lórí YouTube náà jáde tí bẹ́ẹ̀ lọ sọ náà ká gbé sí ká ní ṣé Adama tún jáde wá sọ̀rọ̀ mí láyé ni bí àwọn ti lọ tán ṣé wọ́n tún jáde wá sọ̀rọ̀ mí ní àbí ẹ̀ẹ̀mejì ni wọ́n sọ so ká béèrè báwọn bá ti sọ lẹ́ẹ̀mejì ẹ̀kan pé alájà gba ti wàlímọ̀ fáwọn ọmọ bí wàlímọ̀ wọn sì ti ṣe so àwọn àmọ̀ bẹ́ẹ̀ tún ṣe wá sí mi àmọ́ yíyún ẹ̀ sọ síta káwọn èèyàn fi ti ara wọn gbọ́ èyí tí ń bẹ lórí YouTube náà àwa náà sọ síta àti tó wà lọ́wọ́ tiwa náà so a sọ síta kí kálukú wa gbọ́ pẹ̀tọ̀ ọ̀rọ̀ méjì ti wá yàtọ̀tọ̀ sí ara wọn so pẹ̀tọ̀ sí Adama tó ti wá sí gbàtàn tó dálì kìámọ̀ wọn tún ṣe wàlímọ̀ mi àwọn àbájúkù láyé wọn ṣe wàlímọ̀ kọ́lọ́n jẹ́ mi wọ́gùn àti gbogbo tí Ọlọ́run fi ṣe Adama náà bí àtàwa náà wọ́n jẹ́ mi wọ́gùn yálà láàfíà tó kọjá lukun ara la hawla wala quwwata illa billah so kò ní sáré kọlù lónìí ibi tí a bá dé ni. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.